ẹ kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún òwà ojú náà ò ní fọ́ etí tẹ fún gbọ́wọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún wá lálájà ọbalẹ̀ pẹ̀lú bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ báyìí lórí ìkànnì tá a wà yìí bí ìṣe wa orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ jẹ́ àwò kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ọ̀gọ̀rọ̀ ẹ̀mí mìíràn ló mà tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Anambra báyìí lẹ́yìn ọjọ́ kẹta síra wọn títí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹlẹ̀ lásìkò tán pín ìrẹsì ní ìpínlẹ̀ ọ̀hún. bákan náà lọ́mọ ṣe rí nílùú Àbújá ènìyàn 10 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nílé ìjọsìn kan níbi tí wọ́n ti ń pín ohun ìmáyérọrùn fáwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tẹra wọn pa. ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyá àtàwọn ọmọ rẹ̀ 2 lọ́kùnrin ti rí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn jìbìtì owó kòkó èyí tó tó 4.5 million naira tí wọ́n jí tó sì dèrò ilé ẹjọ́ bẹ́ẹ̀. iná ńlá tó sọ nílé ìtajà páàtì ọkọ̀ nílùú Ìbàdàn ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́. arákùnrin kan rèé tó ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí arákùnrin kan ṣe ń dúnkokò mọ́ ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba ẹ̀mí lẹ́nu arákùnrin náà. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ọ̀gọ̀rọ̀ ẹ̀mí mìíràn ló mà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn bí ọjọ́ kẹta síra wọn títí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ lásìkò tán pín ìrẹsì ní ìpínlẹ̀ ọ̀hún. jáwé ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní ìpínlẹ̀ Anambra ní agbègbè tí wọ́n pè ní Òkìjà nípínlẹ̀ Anambra náà ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí fọ́nrán kan èyí tí arákùnrin tí ó pe orúkọ ara rẹ̀ ní Arinzechukwu Nwanonenyin tó fi léde sí ojú òpó ayélujára Facebook rẹ̀ tó sọ dímọ̀ wípé ìjàmbá ọ̀hún ó ṣẹlẹ̀ lánàá òde yìí lásìkò tí wọ́n ń pín ìrẹsì èyí tí arákùnrin kan tí wọ́n porúkọ tiẹ̀ ní Obi Jackson tó ń pín ìrẹsì fún àwọn olùgbé agbègbè náà níṣe ni wọ́n tira wọn ní ìtìkùtì tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́bọ̀ tá a lò sẹ́yìn yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́rú tá a lò sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nílò ètí ẹni tó jẹ́ olórí tẹ́lẹ̀ láàfin Ọọ̀ni tilé Ifẹ̀ àti àjọṣepọ̀ pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò Àgídìgbò ní Olúyọmí Hamzat tí wọ́n jọ ṣe ètò kan pọ̀ nínú ètí ìròyìn rẹ̀ ti kálẹ̀ káàkiri nípa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké tí wọn kò dín ní 35 tí wọ́n jáde láyé lásìkò tó ń pín ẹ̀bùn fún àwọn ọmọ ọ̀hún. wàyí o ìṣẹ̀lẹ̀ míì tó tún gba omijé lójú àwọn ènìyàn olótó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra báyìí nínú ètí ọ̀gọ̀rọ̀ àwọn abilékọ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán tó ti jáde láyé lásìkò tí wọ́n ń pín nǹkan ìmáyédẹrùn tí wọ́n pè ní ìrẹsì fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún Kérésìmesì àti ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ ẹ̀mí òun náà ló ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú ìròyìn tó tún farapẹ́ ní èní yìí nílùú Àbújá ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ dímọ̀ pé ilé ìjọsìn tó pe orúkọ rẹ̀ ní Holy Trinity Catholic Church ètò wà ní Maitama òun náà ń ṣe bẹ́ẹ̀ tó ń pín nǹkan ìmáyédẹrùn fún àwọn ènìyàn nú ìjọsìn náà ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà tún bá ẹ̀yìn yọ látàrí wípé wọ́n tira wọn ní ìtìkùtì táwọn náà ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ní wọ́n wá láti abúlé tó pè ní Pápé àti Gìṣírí ó ní wọ́n lọ sí ibi ìṣẹ̀lẹ̀ yìí tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí wọn tó sì ti bọ́lẹ̀ nínú ètí òǹkà ènìyàn 10 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. ọ̀rọ̀ yìí ló ń kọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú láàrin ọ̀sẹ̀ kan síra wọn tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó sì ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ohun tí wọ́n jẹ àti ohun tí wọ́n mú níbi ayẹyẹ ọdún èyí tí ó ń parí lọ yìí. báyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì wá korojú sí ìjọba tó wà lóde yìí tó ń kúlùkù wọ́n sì ń sọ ẹ̀dùn ọkàn wọn wípé ìjọba yìí òní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tó ń ṣe tí ò tọ́ àti tó kù díẹ̀ káàtó pẹ̀lú ebi ọ̀pàgbà tó fi ń fọwọ́ mẹ́kẹ́ ìyàn àti ebi ńláńlá tí ń bẹ lóde olóṣìfà tọ́gọ̀rọ̀ ẹ̀mí tó fi ń bá ìṣẹ̀lẹ̀ náà lọ. wọ́n sọ di mímọ̀ wípé tó bá jẹ́ wípé ohun ìmáyédẹrùn àti bí ayé àlàáfíà ó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni kò ní sí àyè fún ẹnikẹ́ni láti lọ máa
tò síbi tí wọ́n ti ń pín oúnjẹ ọ̀fẹ́ tí ẹ bá ti gbàgbé àsọdúnmọ̀ pé alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP ti gúúsù ilẹ̀ yìí ó ní wọ́n ti sọ dímọ̀ wípé ètò ìṣèjọba tó wà lóde yìí ó ní fa wàhálà àti lásìgbò tọ́gọ̀rọ̀ ẹ̀mí tó fi ń bá ìṣẹ̀lẹ̀ náà lọ láàrin ọ̀sẹ̀ kan síra wọn ènìyàn tí ó ti jáde láyé látàrí à ń pín oúnjẹ ọ̀fẹ́ ó ní kò tí ì sí òǹkà wọn nílẹ̀ báyìí pẹ̀lú bí ti ìpínlẹ̀ Anambra àti ti olúlu ilẹ̀ yìí ti ń ṣe Àbújá bó tó ṣe darapọ̀ mọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyá àtọmọ rẹ̀ lọ́kùnrin ti rí ẹ̀wọ̀n he lórí ẹ̀sùn jìbìtì owó kòkó èyí tí ó tó 4.5 million tí wọ́n jí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ló ṣe bẹ́ẹ̀ tó yẹ ìgbẹ́jọ́ náà wò ní ọjọ́ 18 inú oṣù tá a wà yìí ní àsìkò tí adájọ́ ọ̀hún nílé-ẹjọ́ májísírèètì tí wọ́n gbé ẹjọ́ náà wá sí iwájú rẹ̀ pẹ̀lú àlàyé wípé abilékọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìyàndá Olúbùnmi ẹni ọdún 55 àti ọmọ rẹ̀ Joshua Ìyàndá ẹni ọdún 24 tó fi mọ́ ọmọ rẹ̀ kẹta náà pẹ̀lú Prosper Ìyàndá torúkọ tó náà jẹ́ ẹni ọdún 21 tí wọ́n ti bá ara wọn ní ilé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn pé wọ́n jí kòkó Akíìmù Òbídìran èyí tí ó gbé ní agbègbè Tèmídire ìjọba ìbílẹ̀ Oríadé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún tó wo kòkó náà sì ṣe déédéé 4.5 million naira èyí tí wọ́n ní ó jí gbé wàyí o adájọ́ A.O. Ọ̀dẹ́lẹ̀yẹ ó ní pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí ní òun ò fààyè bẹ́ẹ̀lì wọn sílẹ̀ láti lè jẹ́ kí wọ́n máa lọ sí ilé wọn ó ní fún ìdí èyí ẹ jẹ́ kí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n ti Iléṣà kí wọ́n máa gba atẹ́gùn níbẹ̀ ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú lọ́jọ́ 29 nínú oṣù kínní ọdún 2025 nígbà tí wọ́n sọ di mímọ̀ wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn ó ní ó fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta lásìkò tí wọ́n fẹ́ lọ ta kòkó ọ̀hún fún ènìyàn kan ni wọ́n bá ta wọ́n lólobó tí wọ́n sì fi páńpẹ́ òfin kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wáyé o adájọ́ Ọ̀dẹ́lẹ̀yẹ ó ní kí wọ́n lọ ṣe ọdún Kérésìmesì àti ọdún tuntun nínú ọgbà ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tún tẹ̀síwájú. Iná ńlá sọ ní ilé ìtajà pátì ọkọ̀ nílùú Ìbàdàn tí ọ̀pọ̀ dúkìá ló sì ti ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ báyìí. Ilé ìtajà tó gbajúmọ̀ dáadáa ní ìlú Ìbàdàn tí wọ́n ti ń ta àwọn ohun tí ọkọ̀ ń lò yàn páàtì ọkọ̀ tó wà ní Arárọ̀mí Agodi Gate nílùú Ìbàdàn òun ló ṣe bẹ́ẹ̀ tó gbiná jẹmọ́júmọ́ lẹ́nìí nínú ètí ọ̀gọ̀rọ̀ dúkìá tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ panápaná Akínyẹ̀ǹká tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní àwọn gba ìpè náà ní nǹkan dédé agogo 2 òru mọ́júmọ́ èyí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta nínú ìta ti sọ di mọ̀ pé iná ńlá kan ó ti sọ ní ilé ìtajà ọ̀hún tó sì ti ń jó ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù tó ti ṣe bẹ́ẹ̀ bàjẹ́ lásìkò tá a fi ń kó ìròyìn jọ wọn ní akitiyan àwọn àjọ panápaná ọ̀hún ó ní kò tí ì ka iná náà níbi tó fẹjú dé ṣùgbọ́n wọ́n tó ti béèrè fún ìkúnlọ́wọ́ àwọn àjọ panápaná míì nínú ètí wọn ni wọ́n ti ń gbìyànjú láti lè jẹ́ kí wọ́n fi òpin sí iná ọ̀hún bí ó ṣe ń jó ọ̀gọ̀rọ̀ dúkìá ló bàjẹ́ nínú ètí ọkàn àwọn ènìyàn tí wọ́n ń ta ọjà níbẹ̀ tó ti gbọgbẹ́ púpọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé ọdún Kérésìmesì àtọdún ńlá olóńbọ̀ yìí tí bànújẹ́ tó wá ṣe bẹ́ẹ̀ tó wọnú iṣẹ́ tiwọn àrò gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ sí wípé kí Elédùmarè kó tù wọ́n lójú kó sì tù wọ́n lọ́kàn kó fi òfò rẹ̀mí fún gbogbo àwọn tí dúkìá wọn tó bá ìṣẹ̀lẹ̀ iná náà lọ. Arákùnrin kan rèé o tó ti ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí arákùnrin kan ṣe ń dúnkokò mọ́ láti gbẹ̀mí rẹ̀ ní ẹnu rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí arákùnrin Abíọ́lá Ṣẹ́gun tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ nínú ètò ti kọ síbẹ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ẹ dábọ̀ ẹ wá gbà mí ẹ rà mí kalẹ̀ lọ́wọ́ arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéọ̀jẹ̀ Adétúnjì tí ọ̀pọ̀ mọ̀ sí Ètìjẹ ní Ilé Ògbó tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ayédìrẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ nígbà tó kó àlàyé bọlẹ̀ ó sọ di mímọ̀ wípé òun jẹ́ oníṣòwò kòkó tó ń ra kòkó tó ń sì máa ń ta kòkó tí ilé ìtajà òun wà ní ìjọba ìbílẹ̀ Ayédìrẹ yìí ó ní ìyàwó arákùnrin Adéọ̀jẹ̀ yìí Adétúnjì ó ló ń ta ọtí ní iwájú
ilé ìtajà òun tó sì jẹ́ pé gbogbo àwọn oníbàárà rẹ̀ tán bá ti wá lọ rèé mu ọtí ní ọ̀dọ̀ rẹ̀ báyìí níṣẹ́ náà máa ń rí náà kọjá sí ọ̀dọ̀ òun tá sì máa ń tọ̀ sí tá máa ń ṣe ẹ̀yọ̀ sí ilé ìtajà òun nílẹ̀ tí ó jẹ́ pé òórùn rẹ̀ ó ti pọ̀ jù tí kò sì jẹ́ kí òun rí mú mi tóun ò sì gbádùn ara òun tó ń ṣìṣe kìlọ̀ fún àwọn oníbàárà náà pé ẹ jẹ́ kó dópin o ẹ má wàá ṣẹ̀yọ́ sí ilé ìtajà tèmi mọ́ ẹ máa dúró síbi tẹ́ ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ti mu ìtẹ́ mu èyí ló sì wá bí wàhálà ọ̀hún tíyàwó rẹ̀ fi ẹjọ́ sùn ẹni tó jẹ́ ọkọ rẹ̀ Adéọ̀jẹ̀ Adétúnjì tó sì wá sí ilé ìtajà òun tó ní ọjọ́ kejìléníogún inú oṣù kọkànlá òní wọn wá bò níbi tó ń ti ń tajà pẹ̀lú àwọn jàǹdùkú ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lù ọ́ ní ìlùkulù tí wọ́n faṣọ ya mọ́ lọ́rùn tí wọ́n sì gba ẹ̀jẹ̀ tí wọ́n gba ìpọ́n jáde ní ara òun nígbà tí ó tẹ̀síwájú òun gbìyànjú láti lọ sí àgọ́ àwọn agbófinró kí òun lọ fi ọ̀rọ̀ náà tó wọn létí ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu òun ti bá arákùnrin Adéọ̀jẹ̀ náà ní ọ̀dọ̀ àwọn agbófinró tó ti pa irọ́ mọ́ òun pé òun ló ń dáràn òun ló ń ṣe òun ó ní àwọn agbófinró òun wọ́n gbìyànjú láti wá fi páńpẹ́ òfin gbé òun lé ṣùgbọ́n wọn bọ́ òun nílé torí pò ti lọ ṣe ìtọ́jú ara òun ní ilé ìwòsàn nígbà tóun yóò padà síbẹ̀ òun retí Adéọ̀jẹ̀ pé kó wá káwọn jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ níwájú àwọn agbófinró ṣùgbọ́n wọ́n ní ó kọ̀ kó wá fún bí odidi ọjọ́ méjì òun ní nígbà tí ó tún di bí ọjọ́ kẹta èyí tó ṣe déédéé nígbà tí ó tún wá di ọjọ́ kẹtàdínlógún inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí níṣẹ́ náà tún wá kà ó mọ́ ilé ìtajà tá sì tún lu òun ní ìlùkulù tó jẹ́ wípé àwọn agbófinró tán kọjá lásìkò náà òní wọ́n dòlẹ̀mí òun gbogbo ariwo tí Adétúnjì Adéọ̀jẹ̀ tó ń pa ni wípé òun mọ ọ̀gá àgbà àwọn agbófinró IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkunrí òun sì ti gbàṣẹ lọ́wọ́ rẹ̀ tó ní ẹni tó ń bá lè pa kóun pa ni ó ní pẹ̀lú agbára tó ní òun yóò ṣekú pa arákùnrin yìí tóun yóò sì tún ṣe bẹ́ẹ̀ tóun ó tún rán lẹ́wọ̀n ó ní fún ìdí èyí ẹ dákun ẹ dábọ̀ òun ké gbàjarè sí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ kí arákùnrin yìí Adéọ̀jẹ̀ Adétúnjì kó pa mí bí ó ṣe ń sọ yìí ó ní àwọn ọmọ gànfẹ́ tí wọ́n jọ máa ń ṣiṣẹ́ tó sì jọ máa ń lu òun ní ìlùkulù òun ló fi orúkọ wọn léde Akíntayọ̀ Sulaiman Ajíbóyè Naim Sanusi Ayọ̀délé Ali Taiwo Síkírù Tesco Adéríbigbé Wàyídì Akínkúnmi Tóyìn àti Wákìl Babátayọ̀ ó ní gbogbo àwọn yìí ibikíbi tán bá ti rí òun báyìí ìlùkulù ìlú bámi òkú ó ní wọ́n máa ń lò òun tẹ́sí máa ń dáwọ́ ìyà fún òun tóun ò sì tí ì mọ ibi tóun fẹ́ ságbà báyìí tó ní gbogbo àwọn agbófinró tóun lọ fi ọ̀rọ̀ náà tó létí ó ní wọn kò kọbi ara sí ọ̀rọ̀ òun o tó sì jẹ́ pé ẹ̀mí òun ó wà ní agbede méjì òun ayé àti ọ̀run. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí dìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé tí ẹ báyìí ti subscribe sórí ìkànnì yẹn bá wa subscribe síbẹ̀ tẹ bá sì ti ṣe Elédùmarè yóò máa wà pẹ̀lú yín ẹ tẹ notification yín bó bá ti ń balẹ̀ kó máa dé etí ìgbà àtọ́jú ìwòran yín ẹ dákun dábọ̀ ẹ máa bá wa share àwọn ìròyìn yìí káàkiri kó lè máa dáwọn àyè tó yẹ kí ó máa dé ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀lọpọ̀ á tún padà máa fún wa ní ìròyìn míì lálàjẹ́ ọ̀balẹ̀ mo kí n pé akúkọ̀ pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ àsìkò mọ̀rọ̀ ọdún ayọ̀ òde Elédùmarè yóò jẹ́ ká ṣe ìbànújẹ́ kéré ó tóbi kò ní mọ̀nà ọ̀dọ̀ wa o àwọn tó ti kàn Elédùmarè yóò bá wa tù wọ́n lójú yóò sì bá wa rọ mọ̀lẹ́bí wọn lọ́kàn a kí n pé ó dàbọ̀ fún tásìkò.